Yorùbá náà sọ̀rọ̀, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n sọ̀rọ̀. Ẹ wá jẹ́ ká lọ gbọ́ ohun tí àwọn àgbààgbà yìí, ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí wọ́n sọ torí pé wọ́n fẹnu sọ̀rọ̀. Ẹ já lọ gbọ́ ohun táwọn àgbà ìbọn kan sọ. Ó níbi tá a gbọ́dọ̀ ṣe lọ́jọ́ sí, ṣùgbọ́n àwọn èèyàn sì ìpè bí à ń pè ní ìpè bí, àwọn èèyàn sì gbọ́. Àwọn èèyàn gbàgbọ́ pé tí wọ́n bá ti mú ọba wọ̀ pè bí, wọ́n lọ rò lágbára, wọ́n lọ fún ní jẹjẹ ní nǹkan jẹ. Àwọn èèyàn ní ètí ẹ̀ gbàgbọ́ pé wọ́n ti lọ gbé ọba sí ibi tí ó ti wo oríṣiríṣi ẹgbẹ́, àṣìgbọ́ èdè ni. Lọ́dọ̀ ẹ̀yin onímọ̀ ìgbàlódé tá à ń pè ní ìwé, ẹ̀ ń pe kinní kan ní induction. Bẹ́ẹ̀ni. Bóyá èèyàn induction tàbí orientation, ìfinimọ̀lé. Bẹ́ẹ̀ni. Gbogbo ìgbà téèyàn bá ti kàwé tàbó bá wà nípò kan, dandan ni kí wọ́n ṣe wà. Lápáta ló ń jẹ́ lọ́fìn, kì í ṣe orúkọ táwọn ọba yẹpẹrẹ láti máa lò. Láàfin Ọ̀yọ́ á padà fi tiẹ̀ kó bá Ọọ̀ni Ifẹ̀ náà padà fi tiẹ̀ kó bá Láàfin Ọ̀yọ́. Ọgbọ́n ẹnu ẹni làá fi rẹṣin, ìmọ̀ràn àgbà báyìí làá fi gùn ún. Torí pé ọmọ èké ò ní mọ̀ràn títí kó máa sọ tí ìyá ń wọ̀ níjọ́ tó wọlé ọkọ. Bíbùlàbù Kàdó, bíbùlàbù Ọ̀yọ́, ìdáládálẹ̀ Ẹ̀fẹ̀. Nítorí pé bí Ọọ̀ni Ifẹ̀ fìyàn joyè lónìí, Aláàfin Ọ̀yọ́ náà ti bẹ̀rẹ̀ sí ní lérò oyè tóun fẹ́ fi rú ẹnìyẹn jẹ. Níjọ́ wo lẹ rí ọba Kánò kó máa fagagbága pẹ̀lú ọba Sókótó? Níjọ́ wo lẹ rí ọba kan nílẹ̀ Yíbò kó máa fagagbága pẹ̀lú Òbí Ònìṣà? Ó ṣe wá jẹ́ pé tọmọ ọba aládé ní máa yọyẹ. Àṣẹ lọ́pọ̀ lórí, àṣẹ mọ tó kàn ní ọ̀rọ̀ wa. Ìtàn pè ní bá ń lẹ Yorùbá, ètùtù ó yàtọ̀ sáde o. Ìtàn pè ní Yorùbá méje péré ni wọ́n. Ifẹ̀, Ọ̀tà, Erédò, Mọ̀bà ilé, Ẹ̀pẹ̀, Ẹ̀sán, Ìjàn. These are 7 ilẹ̀ Yorùbá tó have the most ancient. Ìjẹ̀bú kì í ṣe Yorùbá, Ẹ̀gbá kì í ṣe Yorùbá, Èkìtì kì í ṣe Yorùbá, Oǹdó kì í ṣe Yorùbá, Ilé Ifẹ̀ kì í ṣe Yorùbá. Àmọ́ ní tèmi mọ̀ ni pé gẹ́gẹ́ bí ìtàn ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá, kò sí orúkọ míì tí wọ́n ń pe Ilé Ifẹ̀ ju orírun Yorùbá lọ. Ifẹ̀ ni gbogbo wa gbà pé ó jẹ́ orírun àwa Yorùbá, ṣùgbọ́n nígbà tí àkóso tó láàmìlaka tó máa bẹ̀rẹ̀, Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀ o. Tó bá sọ pé ọlọ́fin nílẹ̀ Yorùbá nílẹ̀ àgbáyé, Ọ̀tà is the prophet. Tàlá kù tá a fẹ́ gbójúlé báyìí pé aṣáájú wa nílẹ̀ Yorùbá. Ní òfin Ifẹ̀, Ọọ̀ni lolórí aládé. next to him is Ọlọ́tọ̀ Ọ̀tà, ká ló bẹ́ẹ̀ ló mọ ọba. Ṣé tó kàn ní ọ̀rọ̀ wa nù? Aláàfin ló dàgbà, Aláàfin làgbà, Ọ̀nìlà. Ṣé tó kàn nù? Níta ní kòkò bó bọ̀ kò bọ́, ó ní jọ́ mẹ́jọ làwọn ń bọ lé ọba. Ṣé ilé ọba tí ń bọ ni wọ́n fi kí kú oríire ọmọ? Ọọ̀ni ò kì í ṣẹni tá ń fojú rí bẹ́ẹ̀ yẹn láti gbọ́. Ojú ẹ̀ gan òyọ́ ẹ̀ lè síjú wo tó wá dayé ọ̀làjú báyìí tí gbogbo èèyàn wá ń fojú rí Ọọ̀ni. Ìtẹ́ ẹ ṣe yóò da àtàláàfin Ọ̀yọ́ àtọ̀ọ̀ni Ifẹ̀, kò sí èyí tó dánú nǹkan táwọn méjèèjì ṣe. Kálukú ṣe tiẹ̀, kí mo pé Kí kálukú ṣe tiẹ̀. àkílà yọnu sọ òun kò ní kòtò tó ń dé Odùduwà. Ọlọ́fin àgbọ́dì wọn náà ní kọjá gbá ìlú. Nígbà náà. Bẹ́ẹ̀ kò sí òtútù Odùduwà kẹ̀. Ọ̀ tí ì bí. Tó bá ní nílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ fún èèyàn Ọ̀yọ́ ló láǹfààní ẹ̀. Láti fún yẹn lóyè tí ó kárí, tí ó jẹ́ pé ti Yorùbá. Ní Yorùbá. Ẹni tó wọ́n gbé àgbá àgùntàn kọjú ojú wíńbò gbò mọ́ra sáná, onítọ̀hún ó gbìyànjú, ẹni tí ó sì sọ̀rọ̀ dò tó ń tọ̀hún ó jagun ẹnu. Tá a bá ní ká kà á ní èjì, àwọn tí wọ́n jọ ń ṣàkóso ìlú pẹ̀lú Aláàfin nígbà náà wọ́n lé ní 300. Gbogbo tó bá ń ṣẹlẹ̀ ní Ifẹ̀ àti agbègbè ẹ̀, Ọbalúfẹ̀ ni wọ́n máa ń rí. Ni wọ́n fi ń pe Ọbalúfẹ̀ ní Ọọ̀ni òde. Bàbá wa àgbà ní Ọọ̀ni ilé. A mọra wa lóòótọ́ o, ṣùgbọ́n ìgbà tó ní kálukú wọlé sí ìlú yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Kìdẹ́ ṣebi kan náà ní gbogbo wa ti gbà wọlé. Tó bá ti jó ní gbòógì bàbá rúgbà afá, bẹ́ẹ̀ ni ọkùnrin dàrẹ́tì lèmi mo lè ka di 14 torí onígbòógì. Aṣọ àpọ́nlé tó wà lára Ọọ̀ni Ifẹ̀ kó má torí nǹkan tí ò tó nǹkan kó má lọ faṣọ àpọ́nlé ara rẹ̀ ya. Ọmọ ló jẹ ìyá lọ́jà, wọ́n tún fún ọmọ náà ní ọ̀kan lọ́mọ, wọ́n tún lọ fi ìyàwó ààrẹ joyè. Bẹ́ẹ̀ ni ìlú òròjú ìlú òráyè, báńdíìtì ń pààyàn lọ́tún, Boko Haram ò jẹ́ kí ìlú gbádùn. Nígbà tẹ́ ti fọmọ joyè ń sìn, tọmọ ń jó tọmọ ń yọ̀, ó túmọ̀ sí pé ìlú dáa ni. Ẹnu yín nìkan ló sì ti dùn. Ẹ̀yin tẹ́ ẹ fi joyè, owó kékeré kọ́ lẹ gbà, aṣàníyè tán fún yín kẹ́ tó lè fi joyè. Ẹni ọ̀pọ̀lọpọ̀ ńgbà kẹta Yorùbá pé iye òbó mi lọ síwájú, sẹ́nu wá kò ní. Ó dìgbà kẹnu wá bá kò ká tó lè mọ tó kàn ní ọ̀rọ̀ wa. ṣùgbọ́n ojú oorun la wà àti ìjì. ẹ̀gbọ́n náà kí ló fàjà àgbà láàrin àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ní tòótọ́ inú
Ìfẹ́ yìí ní gbogbo àwọn lọ́balọ́ba ti dìde. Àkọ́kọ́ wọ́n ní èké dáyé àásà di àpò mu, àmọ́ ẹ̀gbẹ́ Yorùbá ni àràyàn ní àásà dápò mu, àpò mu ni wọ́n mú àásà wọn fi lérí ahọ́n ni. Àmọ́ ńgbà bá wá mú àásà tá a kó mẹ́kọ̀ọ́ àgbọ̀mọlẹ̀ á fi mọ̀kọ́ àìpò àásà mọ̀, àmọ́ ìgbàgbọ́ yéèdè làwọn èèyàn fi sọ báwọn. Bàbá wọn ní sàkátà pàrà báyìí lágbà ṣẹtọ bí tọ́ bá yí láyé jù takú wá pa ní dà. Bá a bá sòótọ́ a kù, bá a sì kọ́ tá a sòótọ́ ọ̀run là ń lọ. Àwọn bàbá méjì bàbá ni wọ́n jẹ́ fèmí ọba tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Aláàfin Ọ̀yọ́. Àtàláàfin Ọ̀yọ́ ni o, àti bàbá mi Ọ̀ọ̀ni ni o, bàbá ni. Àmọ́ ní tèmi mọ̀ ni pé gẹ́gẹ́ bí ìtàn ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá kò sí orúkọ míì tí wọ́n ń pe Ilé Ifẹ̀ ju Orírànran Yorùbá lọ. Ẹni tó bá lóun ó gbé àgbá àgùntàn kọjú ojú wíńbò gbò mọ́ra sáná, onítọ̀hún ó gbìyànjú, ẹni tí ó sì sọ̀rọ̀ dò tó ń tọ̀hún ó jagun ẹnu. Èmi ò sí nípò láti máa pín àgbà láàrin wọn o, àmọ́ kí kálukú wọn padà sí tàn ìṣẹ̀dálẹ̀. Kí ni ìtàn Yorùbá sọ nípa àwọn ọba méjèèjì? Orí ló kọ́kọ́ dé kókó ni àbí kókó ló kọ́kọ́ dórí? Yẹ̀rìn la kọ́kọ́ tẹ̀ ni àbomi la kọ́kọ́ tẹ̀ ká tó tẹ yẹ̀rìn? Kálukú ló máa tu lọ́kàn ara rẹ̀. Àmọ́ ntẹ́mi ó sọ ni pé bá a bá bẹ́lẹ́kọ̀ ọ̀run pọ́n yóò pọ́n, bá a sì bá pọ́n yóò pọ́n fúnra rẹ̀. Àwọn bàbá méjì yìí wọ́n ti ní iyì àtẹ̀yẹ tí ń bẹ lára wọn. Àmọ́ ntẹ̀rù tí ń bà mí ni pé ọ̀nà wo ni kálukú òfin ní kọsẹ̀ tí òfin ní kọnu, torí bá a bá kọsẹ̀ àárò ògùn fi sí, bá a bá kọnu kí là á fi sẹ́nu. Ẹnu labẹ́rẹ́ fi ránṣọ, ẹnu náà labẹ́rẹ́ fi tú aṣọ. Káwa rántí pé bí ẹ̀gbà bá fi ẹnu rẹ̀ kọ́lé, ẹnu rẹ̀ ní fi tú. Olúbọ̀nbọ̀ tí bọ̀bá bẹ́ gbọ́, ẹnu tèmi ò ní pa mí. Mo máa ń ka ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn máa ń kọ sórí ẹ̀rọ ìléwọ́ ìtẹ́lifíṣẹ́ social media, ẹ̀rín apá mi títí máa bira mi léèrè pé sáwọn tí ẹ ń kọ orí ìyàbí nágbére sáwọn ìfẹ́ dàgbà, ṣé ẹ fẹ́ lọ́la tó rọ́mọ ike tó bẹ̀rẹ̀? Wọ́n ní kí lọ́ọ́ ṣe ní baba tí ń yàgbẹ́ ń bẹ̀ ló ń gbòdì rẹ̀, ẹni tó wà lẹ́yìn tí ò ní bẹ̀rẹ̀ tí ó fi máa rí fúrọ̀ tó náà. Yẹ̀yẹ́ alátọ̀sí ò sí lẹ́nu òkóbò, níta alátọ̀sí tó ṣe tó ìkátọ̀sí bókò bó bá dẹ́rù ẹ̀wù wọn ò pè ní bàbá ọmọ. Ó yẹ kí kálukú lọ gbẹnu ẹ̀ dákẹ́. Àwọn bàbá wa síwájú wa lẹ̀ Yorùbá làwọn ọba méjèèjì. Àmọ́ ẹni tó tẹ̀ ò bá yé kó padà síbi ìtàn yàtọ̀ fún ìtàn awúrúju, ìtàn pilẹ̀ kó lọ béèrè yóò mọ̀. Àmọ́ ẹni tó wà náà Yorùbá ó kọjá gbogbo èèyàn. Níjọ́ wo lẹ rí ọba Kánò kó máa fọba agagbága pẹ̀lú ọba Sókótó? Níjọ́ wo lẹ rí ọba kan nílẹ̀ Yíbò kó máa fagagbága pẹ̀lú Òbí Ònìṣà? Ó ṣe wá jẹ́ pé tọmọ ọba aládé ní máa yọyẹ, àṣẹ lọ́pọlọ rí, àṣẹ mọ tó kàn ní ọ̀rọ̀ wa. Láti jó aláyé ti dáyé, kò sí gbogbo ẹni tí ò máa gbọ́, gbogbo ilẹ̀ Haúsá pátá kò sí ọba kan nílẹ̀ Haúsá tí ò máa gbóṣùbà fún ọba Sókótó pé òun ló lórí wọn. Ọba Kánò bó ti wá wù kó láàmì laaka tó ìdó tí ìsọkó kó fagagbága pẹ̀lú ọba Sókótó. Àmọ́ àwa Yorùbá ní èèmọ̀ tí ń ṣe wá. Ẹni ọ̀pọ̀lọpọ̀ ńgbà kan tẹ́lẹ̀ Yorùbá pé iye òbó mi lọ síwájú, sẹ́nu wá kò ní. Ó dìgbà kẹnu wá bá kò ká tó lè mọ tó kàn ní ọ̀rọ̀ wa, ṣùgbọ́n ojú oorun la wà àti ìjì. Síwájú ká tó máa kí ẹnì kọ̀ọ̀kan, àbá kọ́kọ́ gbé kíkí wa lọ sọ́dọ̀ ọba kọ́dá ọba ṣẹ̀dá. Afúnni má gba nǹkan lọ́wọ́ ẹni ọba mi òpèpè tí fira rẹ̀ pè. Alábẹ́ àṣà ṣe àbìyẹ́ bòrògbòrò. Ọba lánàá ọba lónìí ọba títí ọjọ́ ayérayé. Òjì lóru bẹ̀rìrì ò bẹ̀rìrì lókùnkùn. Àjọba mọ́kù àjòyè mọ́wájà. Mo ṣe kábíyèsí fólúwa mi. Kábíyèsí. Torí pé òun lọ́ba àtàná òun lọ́ba tòní òun sì lọ́ba gbogbo ìgbà. Mélòó nú àwọn èèyàn tá a kan sáárá sí lánàá látàrí ipò tí wọ́n wà tàbí torí ọlá tí ń bẹ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n nígbà bá sọ̀rọ̀ bá wọn láàmà pé ẹni àná omi àti ẹ̀ máa bẹ lórí èpè nínú wọn. Ó ṣe pé ayé ò ní mà torí pé Yorùbá bọ̀ wọ́n ní wọn kì í yàgò fún ẹlẹ́sìn àná. Ọmọ olórí fìlọ̀kọ̀ òun sì láyé fi júwe ẹni ó bá wà lórí ipò ọmọ ẹni ó wà lórí ipò àná tí ò ṣe dáadáa. Wọn á lọ̀rọ̀ ọmọ olórí fìlọ̀kọ̀ tí ń lọ sọ̀wọ́ àmà ni bàbá rẹ̀ ló ṣe báyìí ló ṣe báyìí. ṣé bẹ́ẹ̀ gbọ́n tí bàbá yìí sọ
ẹ ti gbọ́ àwọn tí wọ́n ti sọ̀rọ̀ ṣáájú, ẹ gbọ́ ohun tí wọ́n sọ pé ṣé kókó ló kọ́kọ́ dé orí ni àbí kí ni àbí orí. Kò dẹ̀ sí nǹkan méjì tó jẹ́ kí eléyìí ó ṣẹlẹ̀ ju wípé wọ́n mọ òtítọ́, wọ́n mọ òdodo, wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀, wọ́n mọ̀ wípé ohun tá à ń sọ yìí òtítọ́ àti òdodo ni. Ṣùgbọ́n ohun tí wọ́n sọ ni wípé a yẹ kí á dákẹ́, ká má bá wọn dá sí, ká fi nǹkan lẹ̀ bí nǹkan ṣe rí yìí. Ǹjọ́ wá ṣeé ṣe fún gbogbo wa láti dákẹ́ bí? Nígbà tí ẹ̀yin àgbààgbà tó yẹ kẹ́ ẹ mójútó kinní yìí, nígbà tẹ́yin gan kọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ sí. Ṣebí tí àwọn àgbààgbà bá bá wa dá sí, tí wọ́n yọ tasarán fásarán, tí wọ́n yọ tasarán fásarán, tí wọ́n jẹ́ kí oníkálukú mọ̀ wípé ibi báyìí gangan níbi tí ipò rẹ dé, ibi ni ọlá rẹ dé, ibi ìlò wọn, eléyìí ni ò ní jẹ́ kí wàhálà ó padà wá ṣẹlẹ̀. Eléyìí òun náà ni yóò máa fi òpin sí bíbára ẹni jà, àìsí àpọ́nlé fún àwọn lọ́balọ́ba. Ṣé tó bá jẹ́ pé àwọn lọ́balọ́ba yìí wọ́n ní agbára, wọ́n ní àṣẹ, ẹni tó yẹ kí wọ́n kọ́kọ́ dá lákun òun náà ni Olúwo ti wò ó. Ṣùgbọ́n kóníkálukú ṣe tiẹ̀, kóńkó jábélé ni. Kí sì ni kóńkó jábélé yìí tí wọ́n ti fún oníkálukú láàyè láti ṣe tiẹ̀, òun náà ni tó ń ṣẹlẹ̀ lónìí tó fi jẹ́ wípé àwọn ọba yìí yóò fi àgbà fún ẹni tí àgbà tọ́ sí. Ṣé irú Olúwo òun ló yẹ kó yájú sí Ọọ̀ni ni? Igi mú jìnnà sórí. Ṣùgbọ́n nítorí wípé àìsí àìpọ́nlé fún àwọn lọ́balọ́ba yìí mọ́, àìfi àgbà fẹ́ nìkan tí ò jẹ́ káyé ogún, òun ni tó padà wá ṣẹlẹ̀. Ṣé ká ní gbogbo àwọn ọba tí wọ́n wá láti Canada yìí, ṣé ká ní gbogbo wọn náà ni ẹni ibi ni? Ṣé ká ní gbogbo àwọn ọba tí wọ́n ń wá láti Canada yìí, ṣé ká ní gbogbo wọn náà ni ẹni ìkà ni? Ṣé bí wọ́n kàwé, wọ́n jáde, ojú wọn rí lé, ojú wọn rí tó a, wọ́n mọ̀ wípé àpọ́nlé ni fún ọba kan láti pọ́n ọba kan lé, kí wá ló wá dé títí wọn yọ̀yẹ́? Kí ló dé tí àwọn fẹ́ yí ìtàn padà? Kí ló dé tí àwọn fẹ́ dorí ìtàn rú? Kí ló dé tí àwọn ò fẹ́ fi àgbà fún ẹni tí àgbà tọ́ sí? Kí ló dé tí wọn ò fẹ́ bọ̀wọ̀ fún orí àpèrè tí wọ́n jọba lé lórí? Ẹ ó gba àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí. Bàbá kan sọ ọ̀rọ̀ kan ńbẹ̀. Ó ní lóòótọ́ tá a bá sọ̀rọ̀, ó ní Ifẹ̀ lórísun àwa Yorùbá, ó ní ṣùgbọ́n níbi tí ọ̀làjú ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀, ó ní ìlú Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀. Ó ní níbi tí ọ̀làjú ń tà mọ̀ civilization ilẹ̀ Yorùbá, ó ní ibi tó ti bẹ̀rẹ̀, ó ní ìlú Ọ̀yọ́ ni. Gbogbo wa la mọ̀, gbogbo wa la gbà, torí wípé Ọọ̀ni ò kì í jáde, ọba méjì ló máa ń bẹ nílé Ifẹ̀ nígbà náà. Ọba Lùfọ̀n tí wọ́n ń pè ní Ọọ̀ni Òde, ìyẹn gangan Ọọ̀ni Ìrìṣà tí wọ́n ń pè ní Ọọ̀ni Inú. Ìdí rèé nígbà tí ìjọba ṣẹlẹ̀ l'Ékòó, tí wọ́n lọ gbé adé Aláàfin wá láti wá fi ṣẹ́tù, àwọn ọba Ẹ̀pẹ́ wọ́n lé dànù.